Lọ́ba. Question wọlé sọ pé ní. Mo fẹ́ sọ pé ṣé ṣọ́ọ̀ṣì ni ọ̀dọ̀ tí náà ni àbí bọ́ọ̀lù gbàtẹ́ ń bọ́ àwọn pásítọ̀ àti àáfàá lẹ́ẹ̀kan ni pé kò tí ì yé wa báyìí o. Ẹ sì rí. Wọ́n bú àfáà, wọ́n bú tálẹ́ mi ò bú anybody, okay? Mo ń sọ nǹkan tí Bíbélì sọ àti nǹkan tí Kùránì sọ. Mi ò bú anybody. I don't abuse anybody, okay? Ẹ ká sọ ọba. Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. Bẹ́ẹ̀ ni sà. So kí lẹ fẹ́ béèrè? Mo ní question gan ni sà. Ó yá béèrè. Mo fẹ́ béèrè pé ṣé ó dára kéèyàn máa ṣiṣẹ́ Olúwa kó dẹ̀ máa gba owó oṣù? Ṣé ó dára kéèyàn máa ṣiṣẹ́ Olúwa kó máa gba owó oṣù? Bẹ́ẹ̀ ni sà. Iṣẹ́ wo ni iṣẹ́ Olúwa? Bí àwọn pásítọ̀ yẹn, ẹ mọ̀ pé a ní àwọn pásítọ̀ kan tó jẹ́ pé àwọn kan lọ ní church, wọ́n máa ń gbé wọn wá ni. So irú àwọn yẹn, ṣé ó dáa kó máa gba owó oṣù? Ok, níbo ni Bíbélì ti proof fún yín wípé iṣẹ́ táwọn pásítọ̀ ń ṣe ní ṣọ́ọ̀ṣì tó ń lọ rẹ́ǹtì kàbí tó ń lọ kọ́ wípé iṣẹ́ tó ń ṣe ni pé iṣẹ́ òun ni o? Níbo lọ́lọ́run fúnra ti proof ẹ̀ fún yín? Mi ò mọ̀ sà, torí ẹ̀ náà mo ṣe béèrè sà. Wọ́n ò ṣiṣẹ́ fún Ọlọ́run, wọ́n ṣiṣẹ́ fún company nìyẹn. So gbogbo ṣọ́ọ̀ṣì tó wà láyé a ò ṣiṣẹ́ fún Ọlọ́run, a ṣiṣẹ́ fara wa. Irúfẹ́ ṣọ́ọ̀ṣì tí mo wà nísìnyí tí n bá rí pé bí n pa mí sì máa sọ fún àwọn ọmọ ìjọ yìí pé ìwọ ló bá wọn kó lè fún mi ní 5,000 kó náwó sókè. Ṣé Ọlọ́run ló fẹ́ náwó yẹn ní kàbí mi? So èmi ṣiṣẹ́ fara mi ni mi ò ṣiṣẹ́ fọ́lọ́run níbí yìí o. Ó yé mi sà. Bó ṣe rí gangan. Mo tún wá ní last question sà. Ok. Bí wọ́n ní tí èèyàn bá kú pé ọ̀run méjì ló wà sà, pé ọ̀run àpáàdì àti ọ̀run rere. Yes. Mo wá fẹ́ béèrè pé ṣé ẹ̀sìn èèyàn ló máa gbéyàn dé ọ̀run rere tàbí ìwà èèyàn? Ok. Ìwà ló máa gbé èèyàn dé ọ̀run rere, kì í ṣe ẹ̀sìn. Kò sí ẹ̀sìn kan tó wà láyé yìí tó lè gbé ẹ dé ìjọba ọ̀run. Ìwà ẹnìkan ló lè gbé ẹ débẹ̀. So àwọn èèyàn tó ń kú sí ṣọ́ọ̀ṣì yẹn wọ́n kàn lọ ń waste ẹ̀mí wọn ni, wọ́n kàn lọ waste ara wọn ò níṣẹ́. Ẹ̀yin lọ́wọ́ àwọn ṣọ́ọ̀ṣì, àwọn wo ló lọ síbẹ̀? Àwọn tálákà. Ṣé o lè rí olówó ní ṣọ́ọ̀ṣì ni? Tó bá rí olówó ní ṣọ́ọ̀ṣì, ó wá sí Thanksgiving. Tó bá dẹ̀ rí olówó ní ṣọ́ọ̀ṣì, olówó yẹn ó pẹ̀lú àwọn tó ń kówó ṣọ́ọ̀ṣì yẹn jẹ. Kàbí ẹ̀ kó jẹ́ pé olówó yẹn dìdìrì ni kó wá gba àdúrà lẹ́nu pásítọ̀ yẹn. Àwọn tálákà ló ń lọ sí ṣọ́ọ̀ṣì àti mosque. So definitely ìwà èèyàn ló máa gbéyàn dé ọ̀run rere. Ìwà ẹni, but kéèyàn lọ sí ṣọ́ọ̀ṣì kò kí ń ṣẹ̀ṣẹ̀, kéèyàn bá dẹ̀ lọ kò kí ń ṣẹ̀ṣẹ̀, kí wàá sáà ti dá. Ó kàn jẹ́ wípé àǹfààní tí ṣọ́ọ̀ṣì tún ní ni wípé tí a bá jọ wà papọ̀ níbì kan, ó kàn jẹ́ sẹ́rí ìdí tí ṣọ́ọ̀ṣì fi wà bí ìdí tí ṣọ́ọ̀ṣì fi wà kọ́ làwa ṣe ń ṣe. Kò tí ṣọ́ọ̀ṣì wà fún ni wípé bá ṣe jókòó yìí báyìí. Ẹni ọba tẹ don't be silly. Kò tí ṣọ́ọ̀ṣì wà fún ni wípé bá ṣe jókòó yìí nísìn sẹ́mọ̀ wípé ẹlòmíì máa ní problem àárí ẹni yẹn. Ṣùgbọ́n ẹni tó wà nílé ẹ̀ tèmi wà nínú ilé mi ò lè mọ̀ bóyá ní problem bóyá kò ní problem. Tí a bá dẹ̀ ti rí problem ẹni yẹn tí gbogbo àwa táwa ní ṣọ́ọ̀ṣì ẹni bí ká dáwó ká gbé ẹni yẹn sókè àbí. Ṣùgbọ́n lónìí ìṣẹ̀lẹ̀ nìkan tó máa sọ fún òun pé òun pásítọ̀ tó máa gbá gbogbo wa tó máa fowó wa sórí rí tí àwa tó kùn kẹ́dẹ̀ rẹ̀ máa rùn pa. So iṣẹ́ tí ìdí tí ṣọ́ọ̀ṣì fi wà kọ́ la ṣe ń ṣe. Ṣọ́ọ̀ṣì wà fún wípé ká máa ran ara wa lọ́wọ́ ni. Ṣé ń gbọ́ mi? Ṣọ́ọ̀ṣì wà fún pé ká ran ara wa lọ́wọ́, ká péjọpọ̀, ká ran ara wa lọ́wọ́, kó kẹ́kọ̀ọ́ lára mi kí kẹ́kọ̀ọ́ lára kí ní problem kí gbogbo yín kẹjọ dáwó kẹjọ bá mi ṣe, kí wọn náà ní problem kí gbogbo àjọ dáwó ká ràn ẹ́ lọ́wọ́. Nǹkan tí ṣọ́ọ̀ṣì wà fún nìyí. Kì í ṣe pé àwa ń sin Ọlọ́run níbí, kò sẹ́ni tó lè sin Ọlọ́run. Because ẹni tó bá fẹ́ sin Ọlọ́run, ẹni tó bá fẹ́ máa sin Ọlọ́run kò ní máa sùn. Gbogbo akẹ́lẹ́ máa sùn tá máa ń wọ́ mẹ́rún bárùn. Okay sir, ẹ ṣé gan sir. God bless you.